K1 the ultimate ẹ wo ayé bàbá yẹn lóde at age of 70. Azizat, Tiwalade, Aduke, Serena, Ayinde Marshal. Ọmọ Wasiu. I'm the daughter of K1 the ultimate. Ọmọ And ẹni I'm o. also the daughter of Ogechi Amahosu. Ọmọ yẹn àti ìyá ẹ̀ bọ́ síta, ìyá tó jìyà tó dààmú tó tọ́ ọmọ débi tí ọmọ dé. Ó wá bọ́ síta, wọ́n wá grant interview, ó wá ṣàlàyé wípé Wasiu Ayinde ni bàbá ọmọdé yìí. The next thing tí Wasiu dẹ̀ máa ṣe, ó bọ́ sórí social media orí stage, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọrin pé oyún ẹ̀sìn lóní. Kò deny pé òun kò dún ọmọbìnrin yẹn, kò deny pé òun kọ́ lòun lọ́mọ. Ó wá ń jójó ẹlẹ́yà. Wasiu Ayinde, ẹ̀yin lẹ́ṣẹ̀ sísà, tẹ́bà rẹ̀ ni sọ fún yín. Ṣé rí eléyìí tẹ́ ṣe yìí? Ẹ̀sìn àgbáyé tí ò lẹ́lẹ́gbẹ́, òun lẹ ṣe. Ẹ wo ìgbésí ayé yín, ẹ wo ibi tẹ́ bá dé láàrin gbogbo àwọn ọmọ tó ń kọ orin. Ẹ wo gbogbo àwọn musician, both hip hop, both Fuji, both gbogbo ẹ̀. Bàbá lẹ jẹ́ fún wọn. Èwo nínú wọn ló wá ṣe ẹ̀sìn ló ṣe ẹlẹ́yà. Portable tó ya wèrè gan, ariwo ẹ bá ń gbọ́ ọmọ mi ló máa ń pa. Kò fọmọ ṣeré. Portable tó ya wèrè tó jẹ́ pé òun ló ya wèrè pátápátá nínú gbogbo èyí tẹ̀ ń kọrin both hip hop, both Fuji, both gbogbo ẹ̀. Ariwo ẹ bá ń gbé ọmọ mi. Òun ni Portable máa ń pa. Bí Portable bá jí láàárọ̀, ẹ bá ń gbá ọmọ mi o, ọmọ mi ṣáà ni, ẹ bá ń gbé ariwo tó máa ń pa kiri láyé ti ẹ̀ nìyẹn. Ṣé rí wípé yìí gan lẹ ṣẹ̀ sí? K1, ẹ ṣẹ̀ sí ẹ ṣe ẹlẹ́yà. You are a disgrace to the fatherhood. Disgrace burúkú. Òun lẹ fà fúnra yín. Àwa wítọ́ ẹlẹ́fẹ́ jọba níbo? Ẹ lọ máa jára wù jápátá yín lẹ́ lọ máa jẹ nìṣó. Ó yẹ ẹ gbọ́ Asisatu. Yes, for the good help from everybody. I'm a young performer and I'm 12 years old. I was born 2013, 2nd of December. And I'm here to tell everybody that I'm a performer, I'm a star girl, I'm a hype girl. I also have a music that I wrote by myself with things around, but I've not seen anybody to establish me and make me grow and push me through. Let me be as popular as everyone. But I'm here. I heard that my father is a billionaire. He has money. If not a billionaire, God bless you. I heard he has money, but I'm not feeling like I still Oba see other siblings making it, having money, driving cars all around, promising to help. And they will help me, they will see me through. Like I've stopped school since, but some people will come try to take my video to help me, but at the end they throw me down. Some come think they will push me up, at the end they will leave me. Some come take my videos. Like some people that say they are hype people, they are bloggers, they will come, they will take my picture, they will go, they will make it, they will leave me, they will see me on the road. Ẹ wo ọmọ tó sọ̀rọ̀ yọ ọmọ K1 the ultimate yìí. Ọmọ yẹn ò lọ school mọ́. Ẹ̀yin obìnrin tẹ́ máa ń tẹ́bò lẹ̀ fólówó. Ṣé ti ráyé yín lóde báyìí sí? Ẹ ti rí ohun tó máa ń hẹ́ndì sí. A lot of women ọkùnrin ń bẹ̀ yẹn o. Tó bá máa sọ wípé ẹni tó bímọ jù nínú gbogbo àwọn kọrinkọrin yẹn àfàìmọ̀ ni kó má jẹ́ Wasiu ló máa padà mú. Wọ́n á gbé King Sunny Adé sẹ́gbẹ̀ẹ́. Wọ́n á gbé wọn sẹ́gbẹ̀ẹ́ níbi tó ń lọ yìí. Obìnrin tó bímọ fún Wasiu, Ọlọ́run nìkan ló mọye wọn. Shame fẹ́yìn obìnrin tẹ́ máa rí gbajúmọ̀ tẹ́ máa sáré tẹ́bò lẹ̀ fún wọn. Shame on you too. Shame on you too. That is why táwọn èèyàn fi máa ń bú mi. Shame on you. Ẹ ti rí bàbá olówó kan tó bá ti dà fowó flash yín, ẹ ti làbọ́lẹ̀. Ibi ni máa kú sí at the end of the day wá dínkù ẹ wá ṣèṣin ẹ̀ṣẹ̀ lẹ́yà gbẹ̀yìn ni. Ẹ ṣèṣin ẹ̀ṣẹ̀ lẹ́yà ni. Same thing celebrity obìnrin tó bá ti dà rí bàbá olówó kan maybe businessman kan tó ti blow owó fún òun náà bá gbàgbé ibi tó lọ́n ti gbé sí. Gẹ́gẹ́ bí gbajúmọ̀ abásáyé gbogbo olẹ̀ at the end of the day òun náà máa padà useless ni. Òun lè máa fi rí àwọn celebrity obìnrin míì tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa bímọ kò sí bàbá. Kò sí bàbá. Ẹ lọ sórí íńtánẹ̀tì ẹ lọ wo iye celebrity obìnrin tó ní ọmọ tí ò lọ́kọ. Kí ló kọ̀ sí ẹ̀? Báwo ló ṣe ṣe tó fi dẹni tó bímọ tí ò ní bàbá? Gbogbo tó máa ń kọ̀ sí ẹ̀rẹ́ o. Àwọn obìnrin ìṣe ẹjẹ́ akẹ́kọ̀ọ́ látara àwọn pípù yìí o.
bíbélì gan sọ ní ká ti ara igi ọ̀pọ̀tọ́ ká fi kẹ́kọ̀ọ́ àwọn ọ̀pọ̀tọ́ tá máa tara wọn kẹ́kọ̀ọ́ rèé o má fọ̀ fún bàbá olówó kó padà wá ṣẹ̀sìn má fọ̀ fún sẹ́líbítì kó padà wá ṣorí burúkú ẹ wò ìyá ọmọdé yìí story ìyá ọmọ yẹn touch ìyá ọmọ yẹn déètì Wasiu Ayinde for good 7 years èmi ò tiẹ̀ lè gbọ́ tọ́nà but àwọn tó gbọ́ tán wọ́n ń jẹ́ kó yé mi wípé ìyá ọmọ yẹn ní èékánná òun máa lọ gé kẹlẹ̀ mọ́ bí tí Wasiu Ayinde useless dé bó ṣe wà yìí tí kòkòrò bá la òbó lẹ̀ báyìí Wasiu àtòkòbò á fẹ́ wo bó ṣe dùn tó kò sí òbò tí Wasiu bá rí tí ò lè tó kóbọ̀ láti fẹ́ mọ bóbò yẹn ṣe dùn tó kí Wasiu rí òbò tó sunké tí òbò yẹn bá ṣí sílẹ̀ tójú bá ká Wasiu mọ́ tó rí pé yes gbogbo ẹ ti dá páropáro àtòkòbò ní bàbá tẹ̀ ń wò yìí ní bàbá tẹ̀ ń wò yìí tí Wasiu Ayinde bá rí adẹ́tẹ̀ ẹyẹyọ adẹ́tẹ̀ tó dẹ́tẹ̀ gidi tó rọra ṣí òbò tí idán pupa yẹn tó jáde síta fẹ́ẹ̀ tó rí idán yẹn tó ṣorí ṣan tí báyìí tó ń wo pupa yẹn nísàlẹ̀ ó kó Wasiu máa lé ó máa tó kóbò ó máa tó kóbò ó wá pí ẹ̀kọ́ tó kóbò lẹ́ẹ̀kan kó kúrò mbẹ̀ àbí Wasiu ṣe ń ṣe yìí ó ti fi hàn wípé òun máa ń tó kóbò dà sí ni kò ń tó kóbò kó dà síta àbí kó lo kọ́ńdọ̀mù tí ò bá ń ṣe owó ni Ọlọ́run mọ iye àìsàn tí ìbá wà lára Wasiu Ayinde pẹ̀lú gbogbo òbò tó dódódódódódó kiri ẹ̀ mọ iye ọmọ tí bàbá yìí ní ìta ni ó dijọ́ tí Wasiu bá dàgbà tó bá re bí àgbáre ìjọ yẹn lẹ máa mọ̀ wípé ẹ lè ka iye ọmọ tí Wasiu bí tán ìlú tó fobìnrin wà kọ́nà tó jẹ́ wípé ìtìjú ò jẹ́ kẹ́lómi lè bọ́ síta wá sọ wípé Wasiu Ayinde ló lọ ọmọ owó òun tí Wasiu Ayinde dẹ̀ mọ̀ ìjọ tó ń ṣe òkú màmẹ́ ẹ̀rí tó yí ojú báyìí bí ojú lábọ̀nbọ̀ tó yí ọrùn báyìí obìnrin ló wò bẹ́ẹ̀ o kò expect pé obìnrin yẹn máa wá obìnrin yẹn dẹ̀ lọ nítorí ọmọ ìyẹn rọra jòkó sẹ́gbẹ̀ kan láwọ̀ pé ìwọ ló ṣe yí ojú kúkú ní ìjọ òkú ìyá ẹ̀ àwọn eléyìí ti fokó bayé jẹ́ wọn ò yẹ lọ́ba wọn ò yẹ nípò olóyè wọ́n ti fi okó wọ́n ti fi bayé jẹ́ jìnnà ọmọ tó fi okó di ẹbí ó dé rí condition kéwọ̀n mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín ní sàálẹ̀ jì ni o wọ́n lè máa ń lò wọ́n ní ṣé tòótọ́ ni wọ́n lè lò wọ́n ni that is why tí gbogbo àwọn obìnrin yẹn fi máa ń padà dàbẹ̀ yẹn pẹ̀lú àwọn ọmọ wọn ṣé tòótọ́ ni ìbéèrè ni àlẹ́jì o mo ti fà àlẹ́jì sí mi lógún ẹjọ́ torí sísà mi yẹn lọ́ọ̀yà ni bó bá dé competition wà wá láìtàláì mi wọ́n ń ta bọ̀ọ̀lì ń bí débi tí màá ní màá lọ fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ competition ẹ̀ gbá bọ̀ọ̀lì tó kó máa wulẹ̀ lóhùn kankan bàbá ẹ̀ ni kó lọ tún ṣe kí bàbá yé dojú tì wọ́n kọ́ yé dojú tẹ bí wọn àṣesílẹ̀ làbọ̀ wá bá gbogbo ohun tẹ bá ṣe làwọn ọmọ yín máa kẹ̀sùn ẹ̀ gbogbo ohun tẹ bá ń ṣe nísìn ẹ máa wo tọjú ọ̀la àwọn ọmọ yín mọ́ ẹ má wo wípé ẹ ti lówó ẹ ti lọ́lá ó máa ní ibì kan ó máa ní nǹkan kan tí owó ò lè rà tó dẹ̀ máa wúlò fún yín tó wá jẹ́ wípé gbogbo ẹ̀sìn ìwà burúkú tẹ wù yìí òun ni ò ní jẹ́ kí ẹ rí kinní yẹn gbà tàbí àwọn ọmọ yín ọmọbìnrin yẹn bọ́ síta tó bá jẹ́ pé èèyàn dáadáa ni Wasiu tí Wasiu ò kí ń ṣe ìkà tí ẹ̀ẹ́dẹ̀ lò wọ́n bó ṣe sọ wípé ṣe lè má lo àwọn obìnrin wọ̀nyí wọ́n sọ bẹ́ẹ̀ ní àlẹ́jì ni o èmi kọ́ mo sọ o pẹ́pẹ́yẹ ni mímì ló ń kó ẹjọ́ o àlẹ́jì kígbà àlẹ́jì sí mo mọ̀ pé gbàgbọ́ ayagun àlẹ́jì máa ní ẹjọ́ ẹ má pè mí mọ́ ẹ fi mí lọ́rùn sílẹ̀ jẹ́ ìsinmi ayé mi tí ó bá jẹ́ pé ẹ lò wọ́n ni bí ọmọbìnrin yẹn ṣe jáde bó ti jẹ́ kẹrán yàn sí lọ pé wá mọ́mọ́ mi wá ọmọ yẹn máa pé 13 years lọ́dún yìí ọmọ yẹn tún wá wà talented ẹ̀yin èèyàn kẹ́ máa wo ìka ẹ̀dá ṣẹ́ni tẹ́ fẹ́ fi jẹ máyégún lélẹ̀ ṣẹ́ni tẹ́ fẹ́ fi jọba lélẹ̀ ṣé wẹ́lẹ̀ ló máa jàwùjalẹ̀ ìlú Ìjẹ̀bú bàjẹ́ tí Wasiu bá jàwùjalẹ̀ ìlú Ìjẹ̀bú kànjọ̀gbọ̀n tí Wasiu bá jàwùjalẹ̀ kó wá wọn ní sọmọ yẹn àti ìyá ẹ̀ kó wá tọ́jú wọn lẹ́yìn kó jẹ́ pé fídíò ẹ̀yọ̀ kan táwọn èèyàn rí lórí social media yẹn ló máa rí mọ́ káwọn èèyàn má gbọ́ anything mọ́ nípa ọmọ yẹn kó má gbọ́ anything the next thing kó dẹ̀ rí pé yes ọmọ yẹn ti ń kọrin ọmọ yẹn ti blow ọmọ yẹn ti wà okay ẹjọ́ ṣó pọ̀ jù tí Wasiu Ayinde bá ṣe bẹ́ẹ̀ kí Wasiu Ayinde tẹ̀ wá mú ọmọ yẹn kó wá pe irú ọmọ ẹ̀ lọ́ọ̀yà yẹn wípé Dámilọ́lá ọmọdé mo fà á lé ẹ lọ́wọ́ ó yá take care ọmọ yẹn á gbé bùkátà ẹ̀
bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ yẹn á gbé àfi tó bá jẹ́ pé Wàsíù Àyìndé useless kò fowó mọ àwọn ọmọ ẹ̀ táwọn yẹn kọ́ gbà fọlọ́ táwọn yẹn tọ́lọ́ dẹ̀ bless àwọn yẹn náà tó wà òkè ni kò tó bá jẹ́ pé ọ̀la ẹ̀ ní irú ọmọ ẹ̀ lọ́ọ̀yà yẹn Dámilọ́lá àbí kí ló pe lédi yẹn ló fi dé ibi tó dé kó tiẹ̀ wá pé ọmọ yẹn bó ṣe rí fídíò yẹn pé ẹ ló Dámì mo rí fídíò ìkọ́nà àwọn àbúrò ẹ ọmọ mi ni mo rí náà láyé sí wá bó ṣe máa gẹ̀ẹ́tì wọn mo fọ ọmọ yẹn lé ẹ lọ́wọ́ kò tẹ́kì ẹ̀ wọ́n á tẹ́kì ọmọ yẹn ẹ ní gbọ́ ẹni tí mo di next ògbó ọmọ yẹn máa bú jáde ọmọ yẹn á bẹ̀rẹ̀ sí ní kọ orin yẹn gbogbo ayé máa gbọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ but instead of that ṣe ni Wàsíù Àyìndé bọ́ sórí stage ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọrin thanks for the gift o God bless you sir ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ orin gbogbo ẹ̀ la máa play o kẹ wá gbọ́ orin tí Wàsíù Àyìndé kọ tó fi dá ọmọ yẹn lò tí Wàsíù dẹ̀ ń ṣe ẹlẹ́yà lórí stage tó dẹ̀ ń jó tó rẹ́rìn tí gbogbo àwọn nílùú ẹ̀ àwọn nílùú tó ń lòlù fún ẹ tẹjọ́ sọ wípé bó bá lóyún olóyún ẹ̀sìn olóyún ẹlẹ́yà ni àwọn nílùú yẹn mà tún lé wọn ṣe wọn ò mà lè bẹ lóhun káwọn joyà bímọ máa wò bíi titi ẹ Wàsíù Àyìndé wọn ò mà lè bẹ lóhun káwọn padà ṣe ẹ̀sìn ṣe ẹlẹ́yà Ayọ̀dòkun ń gbọ́ máa ṣe wedding fọmọ gbogbo wa máa gbọ́ lórí social media yìí Wàsíù Àyìndé ìgbéyàwó tó yẹ kó ṣe fọ́mọ oríire tó yẹ kó ṣe fún ọmọ ìwọ máa lọ ṣe ìgbéyàwó àgbáyé ìgbàbọ̀ ìgbéyàwó forí ṣọpọ́n bàbá ẹ̀ ní tìjú ẹlẹ́sìn àgbáyé nìyí sà ẹ já mọ́ gbọ́ ọ̀rọ̀ ọmọ Wàsíù Àyìndé lọ. It shocked me o ẹ̀yin tún lè ládàá. But as I saw this dad move to bring me through to you, and I came that if there's any how he can help me and my mother, the situation is becoming bad. It's becoming bad, and I don't know how to help it. But let him help. I see the way he gives other people 10 million, 20 million, but he refused to come to my own age. But if there's any way he can come to help, my mother has tried, going through a loss. He should come, he should help. Which one is going much? I'm young, I'm on my own, I can still my own. My mother can take care of us, we can grow well. But because of no help, nobody to put hand, everything is going as if there's no movement. It's even making me dumb. I can't even be bold in the presence of my mates. I can't show myself. If it's English, I can speak English very well. I've been taught by her. I know a lot of things. I can read, I can write. I can go through a lot of things. This year I'll be 13 years. My mates have already done graduations for SS1. I'm just looking at them. If there's any I can help to put me and my younger one to school, if only me, my mom will help the rest. I want to go to school. I want to be somebody. I want to blow. I want my mom to come up. I want my music star, my stardom to increase. I can sing. I have song. If you even want me to sing out my song, I wrote song with things around. I can sing it out. I can sing it so that everybody will see how I went. You don't know only show on the 3rd of. Hey, Mama Baba, ṣé ti ráyè K1, ṣé ti ráyè mentor yín, ṣé ti ráyè àbímọ máa wò tẹ́ ẹ̀ fi owó iyebíye pè wá sí pàtí. Ẹ̀yin responsible father, ẹ̀yin bàbá dáadáa tẹ́ wà níta ń bẹ̀, ẹ wo ayé Wàsíù Àyìndé lóde, ṣé ayé rere lélẹ̀? Mo fẹ́ rí comment. Mi ò bú yín o bàbá Wàsíù, kábíyèsí o, kábíyèsí jápátá. Ẹ jọ ṣe ìgbé ayé gidi lélẹ̀, ẹ gbọ́ nǹkan tí ọmọ yẹn sọ lẹ́nu. Ọmọ yẹn rí bí bàbá ṣe ń fowó ṣeré. Ọmọ yẹn rí bí bàbá ṣe ń blow millions. Ọmọ yẹn rí bí wọ́n ṣe ń gbé bẹ́ẹ̀lì owó fún bàbá ẹ̀. Ìyá ẹ̀ dẹ̀ ń tàràkà, ọmọ ń tàràkà, ọmọ ò lè lọ school. Ọlọ́run fún ọmọ yẹn ní ẹ̀bùn. Ọmọ yẹn Ọlọ́run fún ní ẹ̀bùn tó pọ̀. Kábíyèsí pátá ni àwùjá pátájápátá òun ló padà jẹ. Àwùjá pátájápátá òun ni Wàsíù Àyìndé padà jẹ, ẹ bá ń ṣe kábíyèsí fún wọn. Ọmọ yẹn Ọlọ́run fún ọmọ yẹn ní ẹ̀bùn tó pọ̀. According to ọmọ yẹn mọ orin kọ, ọmọ yẹn mọ ṣe hairdresser ṣe, ọmọ yẹn ò rí olùrànlọ́wọ́. Ẹ wọnú yàrá tí ọmọ yẹn àtìyẹ́ ẹ̀ wà. Ẹ wọnú yàrá tí ọmọ yẹn àti ìyá tó bí wà. Ẹ wo ipò tó wà. Ìyá yẹn ti ṣẹrú, ti ṣoríṣiríṣi. Tẹ́ bá gbọ́ story látẹnu ìyá yẹn náà, bí ìyá yẹn ṣe connect mọ́ Wàsíù tó fi jọ date ara wọn for good 7 years.
for good 7 years. Ìyá yìí ń ṣe àlejò sí Wàsíù. Ìyá yìí ń ṣe ní tó kọ̀ sáré wá gba kóńdó tí kóńdó wá yí lọ́rùn tó wá dín nǹkan mímọ́ lọ́wọ́. Ìyá yìí ò kọ̀ sáré lọ gba kóńdó. Ọ̀tọ̀ ni kóbìnrin sáré lọ gba kóńdó ọjọ́ kan kó wá di gòbe. 7 good years ni wọ́n fi date. Wàsíù Àyìndé dẹ̀ lajú sílẹ̀. Ayé ọmọ tó fi okó díẹ̀, ayé ọmọ yẹn dẹ̀ ń bàjẹ́. Ṣé irú Wàsíù yẹ lọ́ba? Ṣé irú Wàsíù yẹ lẹ́ni tó yẹ kó fún lóyè Máyégún? Ìbéèrè ni o. Ṣé ó yẹ lẹ́ni tó yẹ kó fún lóyè Máyégún? Ẹ já tẹ̀síwájú lórí fídíò ọmọ yẹn. Kọ́lí ìṣó ni o. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ sọ́rọ̀ tó wà lẹ́yìn, either TikTok àbí Facebook, ẹ máa sọ sọ́rọ̀ tó wà lẹ́yìn. Gbogbo ẹ̀yin obìnrin ṣe ti ráyé lóde báyìí sí ẹ kẹ́kọ̀ọ́. Ẹ káàbọ̀ sórí ètò dádì mi. Ó yá. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu ìwé ọmọ yẹn. For about 7 years plus before I eventually took him for Aziza. Though by the time I told him about the pregnancy, he said he was not interested that I should abort it. That he will send one of his boys to me to give me money for the abortion. Wàsíù Àyìndé lòun ò ní interest relationship 7 years. Gbogbo ẹ̀yin tẹ́ máa sáré gbóbò lẹ̀ fún bàbá àlàyé, tẹ́ ń gbóbò lẹ̀ fún celebrity. Ayé ti lajú, ẹ jẹ́ kójú yín là o. Kò sí kankan bẹ́ẹ̀ o. Àwọn tó ti ṣe nígbà táyé gan ṣì dá, àwọn ni wọ́n jẹ̀bi yìí o. Ká má wá ṣọ́ọ̀ṣì táyé ti bàjẹ́ yìí. Tẹ́ bá ló gbóbò yín lẹ̀ fún bàbá olówó kan, tẹ́ ló gbóbò yín lẹ̀ fún celebrity kan, ẹ ti ṣẹlẹ́yà mọ́léyà. Wàláì ẹ ti ṣẹlẹ́yà. Tí ẹ bá di iṣẹ́ ọwọ́ yín mú, kẹ́ ṣí ọkùnrin sílẹ̀. Ọkọ kì í ṣe oúnjẹ o. Tá a bá ṣàwàdà láwa ní kò ṣe é fi sára kú. Èèyàn gbọ́dọ̀ má dọ̀pẹ́ yòó. Ẹ wá bí àwàdà ní o. Ẹ ti òbò yín, ẹ ti kọ́kọ́ rò òbò yín, ẹ ti pa. Ẹ ti pa. Bóbò yín bá sunkún oko ẹ wọ bedroom ẹ̀rọ mi gbóná sí i. Ó máa wálẹ̀ ní ṣìkì. Fìkìfìkì tó ń bí yẹn ó máa calm down níwọ̀n bí yẹn. Ẹ sọ fún pé kò sóko omi gbóná ló wà. Ó máa kú wá ní straight. Ara tó gbé yẹn máa padà ní lọ́wọ́ eré, lọ́wọ́ omi gbóná. Ẹ má jẹ́ káwọn èèyàn kọ́ tí yín pé èèyàn gbọ́dọ̀ má dọ̀kọ́, èèyàn gbọ́dọ̀ má dọ̀kọ́. À ń ṣẹ̀fẹ̀ ní mọ̀ pé mi náà máa ń kúrò sí i. Tí máa ń ní dídán lọ́bọ̀, dídán lọ́kọ́, ẹ fẹ́ ní o. Ayé ti bàjẹ́ kọjá ti gbà yẹn o. Àwọn tó jẹ́ pé ńgbà títí wọn ayé ṣì dá díẹ̀. Ẹ̀wọ̀n tó padà wá ń fèsì. Wọ́n padà wá ń ṣẹlẹ́yà ni o. Wọ́n padà ń sunkún, wọ́n regret ẹ ni o. Ká má wá ṣọ́ọ̀ṣì táyé tiẹ̀ tí wọ́n bàjẹ́ finally. Ẹ máa gbọ́ ọmọ kan débẹ̀ mo máàkì rẹ́gísítà ni. Ẹ má jọ fi máàkì rẹ́gísítà wèrè. Ẹ má wá bàbá aláyé kiri, ẹ má wá celebrity kiri. Ẹ maintain, ẹ dúró sórí owó yín. Ẹranko làwọn pípù wọ̀nyí. Ẹranko. Wọ́n promise yín ní heaven and earth. Gbogbo nǹkan lọ́mọ aláwọ̀ máa ṣe fún yín. Lórí irọ́ ni ìjọ tó bá ti lè ṣe mistake sọ wípé o ò máa rí period rẹ̀ ìjọ yẹn láyé ti bàjẹ́. Portable ṣì bẹ́tà wọn. Kàkà kó gbóbò ẹlẹ̀ fún Wàsíù Àyìndé ló gbóbò ẹlẹ̀ fún Portable. Ọlọ́run. Kàkà kí Wàsíù Àyìndé dú ẹ lọ gbé òbò ẹlẹ̀ fún Portable tó bá nídìí ọmọ. Tó bá ti mọ̀ pé o ò lè lóyún kó ṣẹ́yún, má dóko Wàsíù Àyìndé lọ dóko Portable. Portable ò ṣẹgbẹ́ Wàsíù Àyìndé 1000% níbi ká tọ́jú ọmọ. Ó máa ń sunkún kiri lórí social media àwọn ilé ìfọmọṣẹlẹ́yà ní pẹ̀lú ìyá ẹ̀. Ẹ gbọ́ bó ṣe fọmọ yẹn ṣẹ̀sín tó fi ìyá ẹ̀gbọ́n ṣẹlẹ́yà. Ọmọ tó fokú di ẹbí. Èèó bàbá gbogbo olórin. Ó yá, à ń gbọ́. Said for about 7 years plus before I eventually took him. Thanks for the star. Oh, God bless you. Daddy, me feeling. Though by the time I told him about the pregnancy, he said he was not interested that I should abort it. That he will send one of his boys to me to give me money for the abortion. I waited and waited. There was no response. I now went to Hosanna Lab at Century Bus Stop.
But I want you to tell me the truth. And like the Bible said, when you say the truth shall set you free. Madam, are you sure that Alhaji Wasiu Ayinde Marshal is the father of this daughter? Yes, he is. Good. Yes. According to your story, you said you met Alhaji Wasiu Ayinde Marshal through a job you are doing. Yes. You work for him. I'm a nail technician and a hairstylist. That was what I was doing. I used to be Wasiu's pedicurist. That was how he came to me to come and do his pedicure to my shop before I started rendering home services in his house. So when the girl was a year plus, I now decided to go to. Àwọn tó ṣe pedicure manicure iṣẹ́ tí ọmọ yẹn ṣe nìyẹn o. Tí Wasiu Ayinde àwùjá pátájápátá kábíyèsí o tí wọ́n máa ń lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ lọ ṣe medicure ẹsẹ̀ wọn kẹ́ máa wáyé lóde kó tó wá di pé wọ́n ní kí woman yẹn wá máa ṣe home service fún wọn. Home service lọ́mọbìnrin yẹn ṣe títí tí Wasiu Ayinde fi gba pátá nídìí ẹ̀. Tẹ́ni ẹlẹ́ni náà dẹ̀ wò pé kí ló bàdí ń bẹ̀. Kó lówó yẹnu kọ̀yàn kéèyàn fẹ́ kò sẹ́ṣẹ̀ ń bẹ̀. Ẹ̀yin sísítà mi ẹ̀yin mọ́mì mi ayé àtijọ́ ni kò sẹ́ṣẹ̀ ń bẹ̀. Kódà ìṣẹ̀gán wà ń bẹ̀ láyé àtijọ́ òun ló padà ń dẹ̀sìn ẹ o. Ẹ̀ṣẹ̀ tẹ́rọ pé kò sí ń bẹ̀ láyé àtijọ́ òun ló wá di ẹ̀sìn ìsìn yìí o. Ẹ̀yin nowadays àwa nowadays kò yọ Lady K náà sílẹ̀ ẹ ṣàyìn àìsí yìí o. Kàkà kẹ́ gbóbò yín lẹ̀ fún àwọn èèyàn bá ẹ lọ gbélẹ̀ fún Portable. I keep on repeating it o. Ẹ lọ dó Portable àbáyé tọ́jú ọmọ asanwó school a kò máa fẹ̀yìn náà ṣẹlẹ́yà díẹ̀díẹ̀ ni tẹ́bà ti fọwọ́ síbi tọ́wọ́ ń gbé pẹ̀lú ẹ̀ ẹ mọ̀ ṣẹ̀sìn awọ́rò díẹ̀díẹ̀ ṣùgbọ́n atọ́jú ọmọ yóò ní ṣẹ̀sìn ọmọ yóò ní ṣẹlẹ́yà. Portable ó máa sọ ni wípé wọn ò gbọdọ̀ post àwọn ọmọ òun àfi kóun fún ara òun post nǹkan òun bó ṣe máa pariwo láwọn ìyàwó ẹ̀ lórí nìyẹn. Wọ́n wá post ọmọ Wasiu Ayinde wọ́n interview ọmọ yẹn bọ́ta ó sọ̀rọ̀ ó jẹ́wọ́ akọni ọmọ Wasiu Ayinde dẹ̀ gorí stage lọ ó dẹ̀ lọ kọrin fọ́ọ̀mù ẹ̀ Wasiu Ayinde wèrè ní yín sà tẹ́bà rẹ̀ ni sọ fún yẹn má bínú bàbá kábíyèsí ẹ má bínú sà wèrè ní yín ẹ gbádùn bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa bá kú nìyẹn ohun tó mú yín tẹ̀ sì bá wèrè yẹn wọ 70 Wasiu bẹ́ẹ̀ ṣe máa bá dọ́jọ́ gbogbo yín nìyẹn wèrè yẹn lẹ́ máa ṣe dọ́jọ́ ọkùnrin ẹ lè gbádùn mọ́ sà. Ẹ bọ́ sórí stage ọmọ 13 years ẹ ń kọrin fún ọmọ yẹn ẹ ń kọrin fún ìyá ẹ wípé ó bá lórí oyún ẹ̀sìn ni pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ yín àwọn ọmọ ọṣẹ yín ẹ wá jọ ń jó ẹjọ́ rẹ́rìn ẹjọ́ ń ṣe kàkàkàkà Wasiu Ayinde olójúkú ni yín sà. Ṣé nígbà tí mo rí fídíò yẹn right up mo kọ́kọ́ rí lọ́dọ̀ màmá ọba ńlá mo wò pé ta tún ni tó bá lóyún ẹ̀sìn. Ṣé nígbà tí máa tilẹ̀ sún Facebook lọ báyìí mo dẹ̀ rí fídíò yẹn tí bá sọ fún yín pé mi ì lè káyé ìgbà tí mo wo fídíò Wasiu Ayinde mo wò títí bẹ́ẹ̀ lágo 3 òru lù bá mi léwu pé ṣé mo lálàá ni Wasiu Ayinde ẹ wá sọ fún mi àwòkọ́ṣe rere wo lẹ fẹ́ wò lára Wasiu Ayinde ẹ̀kọ́ wo lẹ fẹ́ kọ́ lára Wasiu Ayinde ṣáwọn eléyìí yẹ lẹ́ni tẹ máa rí tu pé mo fọ láwọn lágbájá báyìí tọwọ́ ọlákọ́lá ọlá wèrè ọlá ìbànújẹ́ lọ́lá Wasiu Ayinde ọlá ìpọ́njú ni àwọn tí wọn ò lówó táwọn ọmọ wọn ò ṣẹlẹ́yà tí wọn ò fa wọn ọmọ ṣẹ̀ sí wọn bí ti Wasiu Ayinde 1000 times òṣì ni Wasiu ṣe láti bọ́ sórí stage kẹtù wá gbé mic pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ yín àwọn ọmọ lẹ́yìn yín kẹ máa kọrin kẹ máa jó kẹ máa rẹ́rìn kékékékéké Wasiu Ayinde dẹ̀ ń jó báyìí bó bá lóyún máa play gbogbo ẹ̀ rí kẹ wá sọ fún mi wọn tó bá jẹ́ obìnrin onílàkàyè bí pé níyàn ò ṣe ní irritate yẹ pé ṣé èèyàn dẹ̀ ni Wasiu ṣá ẹranko játijàti tó dáwọ́ èèyàn bóra ni K1 the ultimate ẹranko ni yín sà kẹtẹ má respond kẹ má sọ̀rọ̀ wàláhì ọpọ́n yín ló bu yìí kú yín kí ni ọmọ yẹn àti yẹ ṣe fún yín tẹ́ fi gborí stage lọ sísítà wa òṣèré ẹjọ́ kìíní àná
ẹ máa fowó àti ọmọ àtọmọ ẹ máa fáwọn yẹn ṣẹ̀sìn ẹ máa fi wọ́n ṣẹ̀sìn tí ó bá ń ṣe àìlétìjú tó ń bá yín jà ẹ ti wò pàtúbọ̀tán yóò lè bàjẹ́ mọ́ ẹ jẹ́ máa gbọ́ ìyẹn ọmọdé ìlọ ó yá. Agbabiaka, then he was still alive. When I went to his palace, he allowed us in. We came, we saw him and narrated my story. When I narrated my story, they now called Wasiu on the phone. Wasiu now lied against me that, but I went to meet his mother during that period. From there, when the mother saw us, he looked at this baby and she started shedding tears. I said, mo ṣì wà láyé, mo wá bí ara mi. Because the girl, that was when I knew, because it was the first time I was seeing the mother. That's Wasiu Ayinde's mother. And the girl did not even resemble the father. The girl took the face of the mother. The woman was looking at the baby. Ẹ gbọ́ láyé tí woman yẹn ṣe fídíò yẹn gùn but àwọn short one tí mo ní ìdí bẹ́ẹ̀ mo gbé wá. Nígbà tí woman yẹn lọ káàkiri woman yẹn lọ sọ́dọ̀ ọba kan tó jẹ́ ọ̀rẹ́ fún Wasiu, that is Agbabiaka. Wọ́n pe Wasiu parọ́ mọ́ woman yẹn bẹ̀. Woman yẹn gbéra ó gba ọ̀dọ̀ ya Wasiu lọ́kọ́ lọ́ bá wa fọ̀hún kẹ́ màmá. Ó dá mi lójú pé tó bá jẹ́ pé màmá yẹn ṣì wà láyé ni ó ṣeé ṣe ká má gbọ́ kíní lórí social media. Tí màmá yẹn bá wà láyé ó ṣeé ṣe ká má gbọ́ story lórí social media. Ó lóun gba ọ̀dọ̀ màmá yẹn lọ àtẹ́bádẹ́ wojú ọmọ yẹn pẹ̀lú màmá Wasiu Ayinde ẹ̀rọ òbí ṣe nìyá yẹn ṣe báyìí ló pọ̀ ọmọ yẹn sílẹ̀. Woman yẹn ní màmá Wasiu Ayinde sunkún wípé òun wà láyé lòun bíra òun sílẹ̀ báyìí. Wasiu Ayinde kò dẹ̀ ṣe kíni kò torí ẹ̀ kó gba ọmọ yẹn. Kẹ máa wo ayé lóde ẹ̀yìn èèyàn. Ẹ jẹ́ sáré play orin tí Wasiu Ayinde kọ fún un. Ká wá ṣe kíni ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé. Ẹ̀yin tẹ́ bá ní ìmọ̀ràn tẹ́ lè bá mi gba àwọn obìnrin ẹgbẹ́ mi. Ẹ bá mi advice àwọn obìnrin. Òun làwọn èèyàn kọ sí comment section fún mi pé she really resemble Alaja, which is mama. Àwọn tó bá ti rí fídíò yẹn ẹ máa rò bí màmá yẹn ṣe báyìí ni màmá yẹn pọ ọmọ yẹn sílẹ̀. Wasiu Ayinde òde deny pé kì í ṣọmọ òun ṣe fún Manuela. Wedding ni Manuela ṣó lò 3 years. So kí lẹ́yìn obìnrin tún fẹ́ gbà lára ọ̀dọ̀ Wasiu ju ẹ̀sìn àtòrí burúkú lọ? Kí lẹ fẹ́ gbà? Obìnrin tó bá tún lòun fẹ́ gbé rẹ̀ síta sí pé yes èmi nìyàwó tí Wasiu Ayinde ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ nísìn. Irú obìnrin yẹn ó yẹ kó mú lọ sódò kó lọ wẹrí fún kó kó nǹkan 41 ni ò kó lọ fi wẹrí fún lẹ́ẹ̀kan náà. Ṣé rí a lot of people ọba máa sọ̀rọ̀ lórí kínní orin tí Wasiu Ayinde kọ yìí bí orin yẹn ṣe hit oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mi ì lè káyè ìgbà tí mo wo fídíò tí mo gbọ́ orin mo dẹ̀ lánúlẹ̀ mo dẹ̀ ń ṣe at 70 èló ni Wasiu fẹ́ fi tọ́jú ọmọ yẹn tí Wasiu Ayinde ò ní tí Wasiu Ayinde wá bọ́ sí àárín àwọn ọmọọṣẹ́ ẹ̀ ní pátí onípátí kan nìyẹn o. Ẹyẹ má jẹ́ kí n rojọ́ jù because tí bá rojọ́ bó ṣe ń dùn mí bẹ́ẹ̀ ni mo ṣe máa ṣe é pè mí ò dé fẹ́ ṣe gbogbo yẹn mọ́. Wasiu Ayinde wá bọ́ sí pátí onípátí níbi tó kù bàbá sí bó ti wá forí dá wọn lára yá ọmọ bíbí inú ẹ̀ òbò tó dó tó dùn mọ́ ẹ àsìkò tó ń dó òbò yẹn ò mọ bó ṣe feel àsìkò tó fẹ́ kọ̀ mọ́ mọ bó ṣe feel ìgbà tó kọ̀mù tó ò mọ bá rẹ̀ ṣe tù ẹ́ ò mọ bínú ẹ ṣe dùn tó ìyá ọmọ yẹn tó wá jẹ́ yíbò oríṣiríṣi eré ló máa ti fún ẹ ṣe ó máa ti dára oríṣiríṣi pẹ̀lú ẹ Wasiu Ayinde ẹ̀dẹ̀ ewó ti yẹ
kí lọmọ yẹn fẹ́ jẹ, kí ló fẹ́ mu. ọmọ tó tún kéré sí ọmọ wọn lọ́ọ̀yà yẹn, ìyí tó kéré sí bóyá tó tẹ̀lé, tí Wasiu Ayinde bá pe ìyẹn pé wá àbúrò ẹ̀ kan ni mo rí lórí social media sí, she's your blood, go and take care of her. ọmọ yẹn á tọ́jú ẹ̀. àfi tó bá jẹ́ wípé Wasiu kò gbé orúkọ lórí, ayé àwọn ọmọ ẹ̀yìn ò sunwọ̀n, wọn jẹun kánú nìkan ló kù. àfi tó bá jẹ́ wípé Wasiu Ayinde kò fi ọlá àtọrọ̀ tó ní kò fi bless àwọn ọmọ ẹ̀, because àwọn ọmọ Wasiu Ayinde yẹn ó yẹ kó níye táwọn ọmọ yẹn máa ní lákàùntì, ó yẹ kí owó kó wà lákàùntì àwọn ọmọ yẹn, ó yẹ kí investment kó ti wà fún gbogbo àwọn ọmọ yẹn. àfi tó bá jẹ́ wípé bàbá wọn nìkan lákọ̀ gbúrú ẹ̀, lákọ̀ gbórúkọ ẹ̀, kò ṣe anything fáwọn ọmọ yẹn lókun. tó bá ṣe fún àwọn ọmọ yẹn táwọn ọmọ yẹn wà òkè, èyí tó tẹ̀lé lady lọ́ọ̀yà yẹn tí Wasiu Ayinde bá kọ̀ kí fóònù mọ́lẹ̀ as a father. ẹ lọ dá mi, báwo ni ọkọ mi, mo rí àbúrò ẹ̀ kan lórí social media ń ṣe, wá bó ṣe máa gẹ̀ẹ́tì ọmọ yẹn nìkan ni o, kò sí kan tó kọ́ mi kọ́ yẹ o, kó lọ tẹ́kì ọmọ yẹn fún mi, kò jẹ́ kí n gbọ́ bí tẹ bá bàdé. wàláì ìdùnnú àtayọ̀ orí ọmọ gbọ́n wó pé dádì mi ò abandon ọmọ, dádì mi ò fọmọ ṣeré, náà kó ṣeré lára tèmi nìyẹn o. I could remember nígbà tí bàbá mi introduce ọmọ mi náà tẹ́ni máa pè sí mi, òun nìkan nìyẹn bí fún bàbá mi, ìdùnnú àtayọ̀ ọmọ fi gbọ́ ọmọ yẹn, òun nìkan nìyẹn bí fún bàbá mi ò sì fẹ́ yẹ. ìjọ tí mo kọ́ gbọ́, mo kọ́ bá bàbá mi pò ó, bàbá mi gan ló ti introduce ẹ̀ sí mi, tó èmi máa ń ṣòfin tó mo wọ́n ti jọ́ ẹ̀ mo pẹ̀lú dé pé wọn bàbá ọmọ mélòó lẹ́ni ìta, torí mo mọ dádì mi ń gbà yẹn lọ, ọmọ mélòó lẹ́ni ìta, bàbá kú sẹ́yìn, ọlọmọ ẹ̀yọ̀ ọ̀pọ̀ mọ́lẹ̀ yìí ó dìjọ́ ẹ̀ bá kú. ṣé mo ṣe máa ń sọ̀rọ̀ lórí mídíà náà mo ṣe máa ń sọ fún bàbá, ó dìjọ́ ẹ̀ bá kú ká tó mọ iye ọmọ tẹbí, ọmọ kan yẹn mo fẹ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n fún mi fóònù nọ́mbà ni mo fi mọ ọmọ yẹn dé ní ilé mi, tí mo dẹ̀ dúró, tí mo ṣe wọ̀ bàtà gbára mi kà. bó ṣe yẹ kó rí nìyẹn, kí Wasiu kọ́ yín introduce ọmọ ẹ̀, kọ́kọ́ yín introduce ẹ̀ sí ìkànnì àwọn ọmọ wọn, ó yẹ kó lè tẹ̀kẹ́ ọmọ yẹn. èyí tí Wasiu wá fi wá ṣe ẹlẹ́yà mọ́ ilé yá, tó fi wá ṣe ẹ̀sìn àgbáyé, abẹ́yẹ yóò mọ̀ pé ẹ̀sìn ni Wasiu ṣe ni. ẹ̀yin wo ni adviser Wasiu Ayinde tẹ́ ẹ̀ pé jókòó pé wá ẹ̀sìn ló ṣe yìí, why tó respond, why tó kọrin. kí Wasiu gan máa sọ̀rọ̀, a máa rí lára àwọn ọ̀rẹ́ tó close mọ́ Wasiu Ayinde tó máa ní interest láti boost ọmọ yẹn, àfi tó bá ń gbóná búkú gbogbo àwọn tó tẹ̀lé Wasiu Ayinde nìyẹn, wọn lọ́rẹ̀ẹ́ gidi. pẹ̀lú nǹkan tó mọ yẹn sọ, ọmọ ìwà talented, ọmọ 13 years kò tí pé 13 o, she is just 12.5 years. ó ń kọrin, ó mọ orin kọ fúnra rẹ̀, ó máa kọ orin sílẹ̀, kò ń ṣe phonograph orin olórin. 12.5 years fúnra rẹ̀ ọmọ yóò máa kọ orin, ọmọ yẹn speak, ọmọ tí ò lọ sí school tó ń speak báyìí, tó ń ṣe gbogbo ẹ̀ báyìí. ó yẹ ká rí lára àwọn ọ̀rẹ́ Alhaji Wasiu Ayinde tó máa wò pé no, ọmọ ọlọ́mọ yìí December ló máa pé 13 years, kó mú ọmọ yẹn kó ṣe kí ni, kó gbé dìde. àbíru Wizkid, ẹ̀mí àwọn wòlíì, ẹ̀yin obìnrin jọ̀ọ́, ẹ jẹ́ kí ohun àtijọ́ kó bá àtijọ́ lọ, ẹ jẹ́ kí iye wa kó ṣí nísìn. gbogbo ohun tó dọ́kọ́ ni wúrà, olórí burúkú ló pọ̀ jù ní àwọn ọkùnrin. Sorry to use that language, ẹ̀yin bàbá mi tẹ́ wà lórí ìkànnì yìí, sorry to use that language. olórí burúkú ló pọ̀ jù, ọkọ̀ fẹ́ dún ẹni, wọ́n promise ẹni heaven and earth, wọ́n máa sọ fún ẹ pé wò tó bá jẹ́ làárọ̀ bá èmi ló máa bá lẹ́gbẹ̀ẹ́, bó bá rìn lọ èmi ni, bó rí bá fún ẹ orí máa fún àwọn olórí igbó ni, ó fẹ́ dóbò ni, bó bá ti dóbò bá ibi síbi láì mú tó ń rún lẹ́ẹ̀ ti tán. àgàkú tí wọ́n mú gbẹ̀wò obìnrin tó mọ̀ bó ṣe, tó mọ eré ṣe, tó bú ẹ ṣì táìtì dáadáa, wọ́n rédí àti máa fojoojúmọ́ dú ẹ, ṣùgbọ́n tó bá ti lè sọ pé o mísì píríọ̀dù ẹ, ìjọ yẹn lógún ti wọnú ayé ẹ, ìjọ yẹn ló bu ẹyẹ ti rùn sí wọn.
òbò tó ń dún tó promise ní heaven and earth, òbò tó ń dún tó ń gbọ̀ pìpìpìpìpìpì bí ìgbà tí ẹdìyẹ bá kọ́ sómi. Òbò yẹn ti ní kí ni ó ti dohun ìríra sí wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má tẹ̀lé àwọn celebrity mọ́, please. Enough of this rubbish. Ẹ jẹ́ káwọn obìnrin tiẹ̀ fi ìyà jẹ àwọn ọkùnrin díẹ̀. Kì í ṣe káwọn ọkùnrin wọn máa dà yín so God. Irú Wasiu Ayinde pẹ̀lú àwọn ọmọọṣẹ́ náà wọ́n ṣe sàárà ni. Ayé mi tèmi bá mi ò Jésù. Níwájú Wasiu Ayinde, obìnrin tó bá sùn tó bímọ fún ẹ, àwa àtàwọn ọmọọṣẹ́ ilé ìfobìnrin yẹn ṣẹlẹ́yà. Ẹgbọ́n ló búkú ni yín Sasha. Ẹ má jẹ́ sọ̀rọ̀ jù, tó ti bá sọ̀rọ̀ jù má kó máa fún yín lépè ni. Because mi mọ̀ nǹkan tí mo lè ṣe fún yín tó lè dùn yín bẹ́ẹ̀ ṣe wà yẹn. Mi ò mọ̀. So máa fún yín lépè, máa sọ àwọn ọ̀rọ̀, máa ṣàǹfààní, máa sọ sí yín tó máa dùn yín, tó máa hit yín. Pàṣán tí mo ní nìyẹn tèmi máa fi ń ja àwọn èèyàn níyà. Bá dẹ̀ ti pa kámẹ́rà mi bá ó ti tọ́nu tèmi nìyẹn, mo ti bá tèmi lọ nìyẹn. Ọmọ ọlọ́mọ ti move on. Wèrè lẹ́jọ́, wèrè níyín, ẹ̀kọ́ ń wọ aṣọ kiri ni. Kì í ṣe gbogbo ẹni tó ń kó sáṣọ, kì í ṣe gbogbo ẹni tó ń gbé bẹ́ẹ̀lì owó ló gbádùn. Wasiu Ayinde ò gbádùn. Tí gbogbo ẹ̀yin obìnrin ò bá mọ̀ tẹ́lẹ̀, ẹ bá ṣe ṣó yìí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ gbé ṣó, ẹ jẹ́ kó lọ bìsàbìsà. Ẹ̀yin tí ẹ bá mọ̀ tẹ́lẹ̀, ẹ lọ mọ̀ sí Wasiu Ayinde ò gbádùn. Aṣọ bo nǹkan ni. Because ọkùnrin tó gbádùn tó lálùbáríkà ò ní bọ́ sórí stage. Ní pati tó invite ẹ sí, tó fowó pín ẹ. That is wípé àwọn ọkùnrin tó bá wà pati yẹn sì, encourage wọn ló fún wọn. Káwọn náà lọ máa fún obìnrin lóyún ṣeré sàrà ni. Obìnrin tó bá lóyún fún wọn sàrà ni. Bóyá ọkùnrin kan wà nírú pati yẹn sì, tóbìnrin kan yẹn ṣe pé bébì, ó ti ṣẹlẹ̀ o, mo ti take it fún ẹ o. Tí wọ́n sì jọ ń wò lára wọn, tó sì sọ pé ó ṣàmọ̀ pé mo níyàwó lé, mi ò fẹ́ gboyún, mi nídìí ọmọ for now, báwo ló ṣe